orúkọ mi ni Karen Baba, ṣùgbọ́n orúkọ mi Yorùbá tí mo ti jẹ́ tipẹ́tipẹ́ ni Àjíkẹ́ Ọ̀kín. Mo sì tún ní oríkì, ọ̀pọ̀lọpọ̀ oríkì tí wọ́n fún mi nígbà tí mo fi wà ní Nàìjíríà níjọ́un. A kú déédé ìwòyí gbogbo ojú tó ń wò mí káàkiri. Mo kí yín pé ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Ìkànnì tí ẹ ti máa ń gbọ́ nípa àṣà àti ìṣe Yorùbá. A tún ti dé lónìí sórí ìkànnì láti tún jọ yànnàná ọ̀rọ̀ bíi gbólóhùn méjì mẹ́ta lórí ìdí pàtàkì tó fi yẹ ká kọ́ àwọn ọmọ wa ní èdè àti àwa pàápàá tó fi jẹ́ pé sísọ, kíkọ, kíkà èdè wa kò gbọ́dọ̀ jẹ́ àjòjì sí wa, kò gbọ́dọ̀ jẹ́ ohun kò ṣeé mọ̀ní fún wa. Mo rò pé ẹ rí ìyá tí ó sọ̀rọ̀, ìyá yìí òyìnbó yẹn, ẹ wo Yorùbá bó ṣe dá lẹ́nu ẹ̀, díẹ̀ lẹ́gbọ́n yẹn, ẹ sì máa gbọ́ èyí tó kù lẹ́nu ìyá yìí. Kí ló fà á tèmi fi wá? Wọ́n ní ẹni tó bá tara alẹ́ ẹ̀ ló pọ̀, tó bá tara alẹ́ ẹ̀ ní ọ̀pọ̀, nígbà tó bá dọ̀ wọ́n kò ní ríra. Àṣà, ìṣe àti èdè Yorùbá àti tà á lọ́pọ̀, pàápàá jùlọ àti tà fún àwọn òyìnbó. Ní àwọn àkókò kan sẹ́yìn, bí ẹ bá súnmọ́ airport dáadáa, ẹ rí i pé àwọn òyìnbó ń wá sí ọ̀dọ̀ wa ń bí, wọ́n ń wá sílẹ̀ wa ń bí. Kí ni wọ́n wá ṣe? Wọ́n ní àwọn ń wá fún tourism, àwọn ń wá fún àbẹ̀wò, àwọn ń wá fún, wọ́n ń wá, àwọn òyìnbó yìí ń wá láti wá kó wa ní nǹkan lọ, láti wá kọ́ nípa àṣà, ìṣe àti èdè wa lọ ni. Mo ní àbúrò kan jẹ́ wípé àbúrò mi yìí Ifá ló máa ń kọ́ àwọn òyìnbó. Síbẹ̀ àwọn òyìnbó yìí sì máa ń wá láti ìlú òyìnbó láti wá máa kọ́ nípa Ifá. Ìyá tí ẹ wò tán yìí, tí ẹ ṣẹ̀ṣẹ̀ rí, tí ẹ wo ìfáàrà ọ̀rọ̀ ẹ̀ nísìnyí, bó tẹ̀ jẹ́ pé ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná tó sọ náà. Ìyá yìí ó wá sí Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó jẹ́ ọ̀kan lára àwọn lecturer ní yunifásitì Ilé Ifẹ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tó wà ní Ilé Ifẹ̀. Ó ní ìyá yìí ló ti ń kọ́ wọn, ló ti ń fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́, ló ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ nípa kíni, kì í ṣe èdè òyìnbó, kì í ṣe àṣà òyìnbó ló ń kọ́ wọn. Èdè, àṣà àti ìṣe Yorùbá ló ń kọ́ wọn ní yunifásitì Ilé Ifẹ̀. Kó tó rí wípé ó rìtáyà, ó padà lọ sí ìlú wọn lọ́hùn. Àwọn òyìnbó, àwọn leléyìí, wọ́n pọ̀ dáadáa. Bí ẹ bá dé àwọn ìlú òyìnbó káàkiri, ẹ rí irú wọn púpọ̀ wọn níbẹ̀. Wọ́n pọ̀ ní Cuba, wọ́n pọ̀ ní USA, wọ́n pọ̀ káàkiri, wọ́n pọ̀ ní Brazil níbẹ̀ yẹn, níbi tí àwọn òyìnbó tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn wa ní èdè, àṣà àti ìṣe Yorùbá. Àwa tí a wá jẹ́ pé a ní nǹkan wa, àwa fúnra wa, a ò tiẹ̀ lè sọ, a ò lè kà á mọ́. Púpọ̀ nínú wa láti rò wípé tá a bá ń sọ èdè Yorùbá nísìnyí bí mo ti ń sọ yìí, púpọ̀ nínú wa wọ́n sọ pé it's just a primitive language, it's just a kìíní kan. Bí a bá ń ṣe àṣà Yorùbá, irú bí mo ti dé fìlà yín sìn, wọ́n á ní wò, it's a primitive culture. Àwọn àṣà àtijọ́, àwọn àṣà àjọ̀hún ni, tó sì jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ rárá. Àwọn òyìnbó wọ́n cherish ẹ̀ ju àwa tá a pa ní nǹkan lọ. Àwa tá a ní nǹkan wa, àwa fúnra wa, àwọn fi ọwọ́ òsì gbé jùnà, àwọn tó jẹ́ òyìnbó wọ́n fi ọwọ́ ọ̀tún gbà á. Kí ni ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀? Àwọn òyìnbó wọn ò fẹ́ràn wa débẹ̀ wípé torí ìfẹ́ tí wọ́n ní sí wa ni, bí kò sí wípé wọ́n wo ọjọ́ iwájú nígbà tó bá yá, àwọn ọmọ wa padà máa wá rà á lọ́wọ́ wọn. Ọjọ́ iwájú ọ̀hún ló ti dé yìí. Bẹ́ẹ̀ bá wò lé ní 90% èdè tí àwọn ọmọ wa ń sọ, èdè òyìnbó ni. Yorùbá tán bá máa sọ náà kò jágara. Ẹ wo, á jọ jìnnà nínú ètò yìí. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọ Yorùbá, nǹkan tí a ti gbé jùnà. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ má bàa pọ̀ jù, ẹ jẹ́ ká padà lọ sí ọ̀dọ̀ ìyá yìí, ìyá òyìnbó yìí. Ká gbọ́ nǹkan tó tún sọ, ká gbọ́ kúlẹ̀kúlẹ̀ nǹkan tí mo fẹ́ ká gbọ́ gangan, ká lè bá a mọ̀ wípé kí ọ̀rọ̀ tí mò ń sọ kó lè bá a ní ìtumọ̀ sí wa. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ìyá yìí. Mo
kọ́kọ́ lọ sí Nàìjíríà láti ṣe akẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí fún oyè kẹta káńgbé ní PhD. Nígbà tí mo ti ṣe yẹn ni mo di olùkọ́ ní fásitì Ilé-Ifẹ̀. Fásitì ní ilé-ìwé gíga jùlọ yunifásitì. So mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ fún bí ọdún 7 sí 8. Ẹ̀ka ẹ̀kọ́ tí mo wà nígbà yẹn ni literature àti èdè Yorùbá. A sì ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa lédè Yorùbá. Gbogbo ìwé àròkọ tí àwọn akẹ́kọ̀ọ́ kọ èdè Yorùbá ni wọ́n ń lò. Gbogbo ìpàdé tí a ṣe bí staff meeting Yorùbá la lò. So ó jẹ́ àǹfààní pàtàkì fẹ́mi láti máa kọ́ Yorùbá sí i. Yorùbá máa dára púpọ̀, ó dára ó lẹ́wà, gbogbo wa ẹ jẹ́ ká máa sọ. Yorùbá máa dára púpọ̀. Yorùbá máa dára púpọ̀, ó dára ó lẹ́wà, gbogbo wa ẹ jẹ́ ká máa sọ. Yorùbá máa dára púpọ̀. Nǹkan àkọ́kọ́ tí n bá wí ni pé kí ẹ má jẹ́ kí èdè yín parun. Ẹ má jẹ́ kó lọlẹ̀. Ẹ gbìyànjú àti máa sọ Yorùbá káàkiri àti máa gbọ́ Yorùbá káàkiri. Ẹ bá lè rí ìwé kà tó jẹ́ pé ìwé Yorùbá ni, àǹfààní ńlá ló wà ńbẹ̀. Àti pé ẹ bá lè wo fídíò fún àpẹẹrẹ eré orí ìtàgé, fídíò drama lédè Yorùbá, àǹfààní pàtàkì nìyẹn láti túbọ̀ máa jẹ́ kí èdè yín pọ̀ sí i. Yorùbá máa dára púpọ̀, ó dára ó lẹ́wà, gbogbo wa ẹ jẹ́ ká máa sọ. Yorùbá máa dára púpọ̀. Ó dára, Yorùbá dára. Yorùbá dára lédè, Yorùbá dára níṣe. Yorùbá gbayì lásà. Inú mi á dùn bí mo bá rántí kọ́mọ Yorùbá ni mí. Gbogbo wa ẹ jẹ́ ká máa sọ Yorùbá wa, ẹ jẹ́ ká fi yọ́mọ wa. Ó mà ṣe, òyìnbó wọlé yìí wá. Wọ́n gba wúrà lọ́wọ́ wa, wọ́n fi pàǹdà lé wa lọ́wọ́. Òyìnbó wọlé yìí wá. Wọ́n ti fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ. Gbogbo ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká ronú o. Bẹ́ẹ̀ni tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. Olóko ìdí òru ló bá ń bẹ̀ bó dọ̀la. Ẹ̀yà ẹ jẹ́ ká tètè padà sílé. Àbódìgbà tó yìnbó bá wá ń kọ́ wa lédè àtàṣà ilẹ̀. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí ìyá yìí sọ. Gbogbo ojú tó ń wò mí ti tó ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí. Ẹ bá mi like ẹ. Ẹ subscribe sí i. Kẹ́ lè bá máa rí wa wò lóòrèkóòrè lórí àwọn àkọ́tún ètò wọ̀nyí tí à ń ṣe. Wọ́n ní bí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan tó ń lurin korokoro lójú kan, ó ní nǹkan tó fẹ́ fàyọ níbẹ̀. Bí èmi bá tẹnumọ́ àṣà àti ìṣe abínibí wa, bí èmi bá ń tẹnumọ́ wípé ẹ jẹ́ ká máa ṣe, ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká yàn láàyò. Ní àṣà wa, Yorùbá dára púpọ̀ láṣà. Ní ìṣe wa, Yorùbá dára ní ìṣe púpọ̀. Ní ìhùwàsí ọmọ Yorùbá láwùjọ, ọmọ Yorùbá dára púpọ̀. Ṣùgbọ́n nípa pé a ti ń gbé àṣà àti àwọn àtọ̀húnrìnwá àṣà òyìnbó wá ló fà á tí gbogbo nǹkan tó fi wá rí bó ti rí yìí. Ẹ wò ó, torí ọjọ́ òní kọ́, torí ọjọ́ iwájú, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní kíkọ, sísọ àti èdè. Ẹ jẹ́ ká kọ́ wọn bí wọ́n ṣe ń mojú, bí wọ́n ṣe ń mọra, bí wọ́n ṣe ń mọ kó lọ́ọ̀dẹ̀ mi. Ẹ wo nǹkan tí òyìnbó yìí sọ. Ẹ wo àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀, ìjìnlẹ̀ èdè tó ń jáde lẹ́nu òyìnbó. Púpọ̀ nínú ọmọ Yorùbá ni ò lè sọ Yorùbá tí ìyá tó jẹ́ òyìnbó yìí tó sọ lẹ́nu. Púpọ̀ nínú wa la ò náà ní àṣà àti ìṣe wa mọ́. Ilé ikú púpọ̀ káàtó. Torí náà ló jẹ́ kémi ó wá lónìí láti wá fi tó wa létí wípé ó ṣe pàtàkì ká kọ́ ọmọ wa àti àwa fúnra wa. Ká máa sọ èdè yìí wa sí àwọn ọmọ wa. Bí a bá dé àwùjọ tàbí àpèjẹ, ẹ jẹ́ ká ná ní èdè wa. Ẹ jẹ́ ká yàn láàyò. Ẹ jẹ́ ká máa sọ àṣírí wa ni. Òun ló jẹ́ iyì fún wa lọ́jọ́ iwájú. Níbi gbogbo tá a bá lọ, a máa bu iyì kún wa. Orúkọ tèmi ò yí padà. Títí ẹ ó tó fi bá mi pàdé nígbà míì. Àtẹniwíjọ́ ní ìkànnì Àtẹniwíjọ́ TV. Ẹ bá wa share program yìí. Ẹ bá wa like ẹ. Kẹ́ sì bá wa subscribe sí i. Iná ò ní ta owó yín. Ó dìgbà. Yorùbá máa dára púpọ̀.